mo kí ìkàlẹ̀ bàbá wa gọ́fúnà Kwara State Sadauna Ngeri wa gọ́fúnà Abdulrahman Abdulrasaq mo kí kalẹ̀ lọ́dọ̀ bàbá wa Salaudeen bàbá Doctor bàbá Gali Alaya bàbá wa yẹ ṣe religion dẹ́mi gòrò ọlọ́mọba kìyìn mo kí Grand Kadi bàbá wa Fadilatu Sheikh Al-Qadi Sheikh Abdul Latif Kamaluddin mo kí yín o ọlọ́mọsàbá kí yín mo kí bàbá wa kábíyèsí ọlọ́ra ẹ tún bá wí lẹ́ẹ̀kan sí ẹ tún bá wí lẹ́ẹ̀kan sí ọlọ́mọba fẹ̀mí kábíyèsí lẹ̀ ọlọ́nà Muhammad sallallahu alayhi wa sallam. mo kí kalẹ̀ bàbá wa gbà bàbá wa nímàlẹ̀ adamallahu ayatahu. bàbá wa ìmáàmù Limalawi adamallahu ayatahu. bàbá wa ìmáàmù Màlẹ̀ adamallahu ayatahu. ìmáàmù àgbà nímàlẹ̀ adamallahu ayatahu. àtọ̀lẹ̀dọ́lẹ̀ àwọn àfáà adamallahu ayatahu. Mọ̀lánà Sheikh Adam radiyallahu ta'ala anhu ìjọ tí wọ́n kí àwọn àgbàlagbà tó ṣe bàbá wa ìmáàmù lẹ̀ ìjọ tí bàbá wa alájẹ àgbà ń sin máyàwó tí bàbá wa sí Adam wọ́n wá fẹ́ kí ìdílé àfáà wa àgbà Ṣéhù Tájùlẹ̀ Àdábì àwọn tí wọ́n ṣe bàbá wa ìmáàmù ní màlẹ́lẹ̀ àwọn ìpìlẹ̀ sánsàn wọ́n wá ní wàhálà limul ustaasi nawi bi mamada mina liwulama Sudani fasaili liwula. wasalika jadi awabi awabi abubakiri fakale kuru lazimada abubakari fakale kuru lazimada. àwọn àtọ̀lẹ̀dọ́lẹ̀ imam àtọ̀lẹ̀dọ́lẹ̀ àfa wọ́n jẹ́ ìmáàmù Màlẹ́ kọ́sọ́ wọ́n di ìmáàmù àgbà ní Màlẹ́ o ẹni tí wọ́n jogún bá lọ́dọ̀ àwọn bàbá dáadáa àwọn sàn alhamdulillah. táwọn wá ń jẹ́ àṣẹ́kùbọ̀ àwọn ẹni rẹ̀ ọlọ́njẹ́ ẹ̀pọ̀n wá jìnnà bàbá o amiina. bàbá ní Màlẹ́ ọlọ́njẹ́ ẹ̀pọ̀n wá jìnnà o àmín. àlùbáríkọ́lá àwọn ẹni ọlọ́run àmín. mo kí bàbá wa ìmáàmù Gàmbàrí Allahu hayatahu. ọlọ́run mọ́tà bá ń kí yín o. àmín. wáyé àwọn àgbàlagbà tẹ́ ẹ rólé fún ọlọ́run jẹ́ sọ́lẹ̀ pẹ́lẹ́yìn wọn o àmín. má ti mú yín kò ń bẹ́ẹ̀. àmín. mo á kí bàbá wa àgbà jánásí àgbà ọlọ́run mọ́tà bá wa kí yín o. àmín. ọlá bàbá àgbà lọ́hùn-ún bàbá wa Bàtúrè ọlọ́run mọ́tà jẹ́ ẹsẹ̀ yín wọn pẹ́. àmín. mo kí bàbá wa rọ́bà náà ọlọ́run mọ́tà bá mójútó wọn. àmín. ọlá bàbá kòkè kò béèrè àgbà àmín. mo kí wọn o. mo wá kí bàbá wa Mádìbò tọ́ba ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ ẹ bá ibẹ̀ lẹ́ẹ̀kan sí i ẹ bá ibẹ̀ lẹ́ẹ̀kan sí i ẹ bá ibẹ̀ lẹ́ẹ̀kan sí i wallahu yasimuka la ta'afu daraka wala hawla. quwwata illa billahi al-ali. mo tún kí dọ́kítọ́rù wa Murtada tọ́ba Ìlọrin ọlọ́run mọ́tà bá kí yín ọlọ́run Muhammad sallallahu alayhi wa sallam. mo wá kí alfa wa olóní ọ̀fọ̀ ní Sheikh Ubandoma afakumullah. Ubandoma afakumullah. tóun jẹ máàmù tọmọ rẹ̀ náà tún jẹ máàmù afakumullah. ọlọ́run jẹ́ aláṣepẹ́ o àmín. májòrè náà ọlọ́run májò ó bàjẹ́ àmín. ọlá ìtànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam. alibarika ọlá àwọn ẹni ọlọ́run àmín. ọlá àwọn àfa. àmín. mo á ní eré ìdúró mi yìí àti bí gbogbo jama ti pọ̀ tó yìí fún rìgáàdì bàbá àmọ́ má gba tànà kápapọ̀ owó ṣe kúlú Allahu pẹ̀lú bisimilahi bisimilahi rahman rahim kúlú Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. mo wá kí bàbá wa àmọ́ tòní
bàbá wa ìmáàmù àgbà tòní. bàbá wa ìmáàmù àgbà tòní. bàbá wa fadilatul imam Sheikh Muhammad al-Basir ad-Dasuki al-Fulani. Allahu hayatakum. ọba tó pè yín ọlọ́run ní pè yín ó ti pè yín ọba tó fi yín síbẹ̀ òun ní fi yín síbẹ̀ ó ti fi yín síbẹ̀. Alhamdulillah. ọba tó fi yín síbẹ̀ tó pè yín pẹ̀lú ìyọ̀dá bàbá ọlọ́lá ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. ọlọ́mọ mú yín kó ń bẹ̀ ní ìsìn o. Àmín. yẹ ṣe pẹ́pẹ́pẹ́pẹ́. Àmín. ọlọ́ọ̀ba ọba ìlú Ìlọrin Àmín. àti gbogbo agbègbè rẹ̀. Àmín. ẹ bá ń sọ pé àmọ́ láyà. Amolaya Zalkarnaini Yabuna Ligambari Amira Ilori Tibuta Sila wa Manziba Amira Ilori Tibuta Sila wa Manziba Bikulli lisani Bali bikulli jawari Akulu ada Mallahu dawlata alimi Akulu ada Mallahu dawlata alimi. Ọlọ́run má bọ́lá fún àlímì jẹ́ o. Àmín. Má bọ́lá bàbá ọlọ́lá ọba ìlú Ìlọrin jẹ́. Àmín. Àtìgbà wọn àtàgbà wọn Ọlọ́run má fi kan yọ wọn lẹ́nu ń bẹ̀. Má fi kan dà wọ́n láàmú ń bẹ̀. Àmín. Má fi kan wàhálà wọn ń bẹ̀. Bá a ṣe wọn lárúgbó ọba má jọ rẹ àlàáfíà wọn má jọ rẹ mọ wọn má jọ rẹ làákàyè wọn má jọ rẹ gbígbàdúrà wọn ọlọmọ àjọ rẹ ọlá wọn ọlá tóbi rẹ bí ọ̀sán la wọn kí lápẹ́tì lónìí kò sí ní tá a bá pẹ́tì lónìí àlùbáríkà wọn ni ọlọ́run mọ́sájú bàbá ó sìn wá jìnnà ọlọ́run àwọn ẹni ọlọ́run torí àkókò mo kí gbogbo ẹ̀yin máyàn tẹ̀ wá ń bẹ̀ salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ọpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. ọ̀rọ̀ mi ò ní pọ̀ láti jẹ́ tí bàbá wa àmọ́mù ti jẹ́ ọmọ alẹ́ mà ní wọ́n ìmọ̀ ló bí bàbá ẹ̀sìn ló bí wọn ìmọ̀ lọ́tọ̀ wọn ìmọ̀ ní ẹ̀sìn náà lórè wọn àti màá tẹ̀sìn lọ́wọ́ àfi wọ́n sípò. ìjọ tí wọ́n ti wá débẹ̀ ló ń kàlùkù tí ń sọ̀rọ̀ wọn ti ṣe wáàsí. àfọ̀jọ̀gbọ́n kan ní wọlé abitura sí. Innani mutazakiru binimati rabbi labi ma kasabati yadi wa labi turasi. Innani mutazakiru innani mutazakiru. Bàbá ìmáàmù àjòkó lónìí wọ́n fẹ́ pín abalẹ̀ alẹ́ ọ̀rọ̀ mi sí bíi mẹ́rin sí márùn. àkọ́kọ́ ni pé kí ni wọ́n ń pè ní ìmáàmù. alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ nìyẹn. ẹ̀kejì ni pé ọ̀nà mélòó ni ìmáàmù pín sí. Allah. ẹlẹ́kẹ̀ẹ́tọ̀ ọ̀rọ̀ ta ni fi hàn jẹ́ ìmáàmù. ẹlẹ́kẹ̀ẹ́rin làwa tí wọ́n yàn ìmáàmù fún wáàsí fún wa. báwo la ṣe fẹ́ ṣe tá a fi ní kọ́ Ọlọ́run lára ìmáàmù tá a fi ní kọ́ Ọlọ́run lára àwọn tọ́yàn wọn. èyí tí mi sọ kálẹ̀ rẹ̀ ni bàbá ìmáàmù wáàsí ò lè yẹn ṣe fúru yín wáàsí lọ sọ́dọ̀ ìmáàmù gangan. àwọn afá wọ́n fẹ́ àmọ́ torí àsìkò wọ́n ní kò sí tí wọ́n ń pè ní ìmáàmù kìyàdà níjẹ́ bẹ́ẹ̀. Kìyàdà tù. Autakọ́dùm. Àwọn ìtàkọ́dùm. ká darí nǹkan kéèyàn darí ẹni tí ń darí nǹkan tí ń líìdì àwọn èèyàn tó yẹ pé tó bá sì sọ ni wọ́n gbọ́. Kùránì ńjọ́ mi àwa là mọ́lẹ̀ ńjọ́ mi kì í là mọ́lẹ̀ ìsára ni ó ṣe láàfin mọ̀ pé ìmáàmù náà ní í sọ. fẹ́ni tó bá já síwájú irú ẹ̀
lọ́dọ̀ Suleiman gbàtí ń sọ pé wà wùsírà. وأرسل لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا تولى وادي النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم. mo fẹ́ lónìí yá. Ànábì Suleiman tọ́lá ń kó gbọ̀n kájọ fún àlìjáná ó kó jọ fún èèyàn ó kó jọ fún gbogbo Ọlọ́run wá kó jọ fún wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ìrìn àjò ni wọ́n wá rìn débi yí pé. àtà ìdá àtàwọlà wà di nàmúlì. ibi táwùrẹ̀ dé sodo sí. ìṣó. kọ́lá tí nàmúlà tún yà ayò ànàmúlù dìgùlù màsàkìrẹ́kùn. àwọn àgbà ní kọ́lá tí. nàmúlà tún yà ayò ànàmúlù. ìmáàmù nu òun lẹni tí ń darí wọn tó já síwájú wọn tí ó pè wọ́n látara yìí pé èmi ní ń darí yín àṣẹmi ní tẹ̀lé ìdíwò lòun. masakinakum nakun Suleiman wa junudu wa hum la yashurun. aṣíwájú kọ́ídà ìtú wọn ń pè bẹ́ẹ̀ ẹni tí a tì síwájú ẹni tí líìdì nǹkan. ọ̀hún wa ní pé tí a bá ti ní ta ni ìmáàmù jawabu kan náà ni uwa máa yẹ tẹ̀dí. wọ́n yẹ tẹ̀lé bí fi àfọwálé wà kúwálé ẹni tá tẹ̀lé ni tá kọ́ ṣe ni kúdíwà ní máàmù ìwájẹ́ kúdíwà yẹn òun lọ́wọ́ fún wọ́n á pín pé mélòó ni ìmáàmù pín sí wọ́n á pín sí méjì wọ́n ní ìmáàmù kùbùrọ̀ àti ìmáàmù ṣùgùrọ̀ ìmáàmù kùbùrọ̀ òun làwọn ti ń darí ìlú méjèèjì lànàbì ṣe ànàbì jẹ́ ìmáàmù akínú ànàbì sì jẹ́ ìjọba ni ìmáàmù kùbùrọ̀ ti ń darí ìlú nítorí bó ṣe fẹ́ máa darí ìlú ni ìmáa darí ìlú pẹ̀lú àṣẹ yóò máa pàṣẹ nǹkan mẹ́ta nínú jẹ́ aṣíwájú rẹ̀ yóò máa pàṣẹ pẹ̀lú ẹ̀ lẹ̀sìn ó fi ṣèfù pẹ̀lú ẹ̀ nífọ̀kànbalẹ̀ ó fi wà pẹ̀lú ẹ̀ nífẹ̀ẹ́nukò àwọn tá à ń pè ní mùsùlùmí ní ó fi ṣọ̀kan lásìkò tí bá ń ṣèjọba ẹni tí bá ń darí ìlú báni tí bá ń pàṣẹ báni lọ ìpàṣẹ wọn tí wọ́n ń jẹ́jọba tí wọ́n ń já síwájú lọ́lọ́sí ní iṣẹ́ tí mo gbé lé wọn lọ́kọ́ wọn máa ṣe bẹ́ẹ̀ ṣe rí mi ní kẹ́ rí wọn báńdọ̀ sùràtù nìsáyìn wọn ní àti wùláhà wa àti ìrọ̀sù làwọn olùlé àmúrí mi ń kún. olùlé àmúrí mi ń kún àwọn máàmù tó tóbi anabi lò abubakar lò umaru lò usmanu lò sayidina ali karamallahu wajhahu gbogbo ni wọn lo ayé ni ìmáàmù kùbùrọ̀ àwọn tó dàgbà nínú ìmáàmù nìyẹn ìmáàmù ṣùgùrọ̀ òun ni ìmáàmù tá a yàn pé máa líìdì irun fún wa gbogbo òun ó bẹ̀rẹ̀ láti ìmáàmù rátìbí yóò kásùbà àyílà alazari magari ishai ọwọ́ àwọn bírèdì ó di irun jimá ìmáàmù ṣùgùrọ̀ ni àyà náà wà fún ìmáàmù ṣùgùrọ̀ ipe ẹni tá a fi mọ̀ ipe àyè kan ṣàdédé máa kírun alẹ́ èèyàn tá a sọ pé kó líìdì wa fún kíkí ni suratu nìsáyìn náà ni ọ padà sí. wọ́n ìdákun dàbí ìfàkàmùtàlà ọmọọ̀sọ̀lá. suratu nìsáyìn náà ló gbé wá ọlọ́run ní àyíká sàdédé kírun àáyàn máàmù tí ó kírun fún wa ni ló fi ń sọ fún wa pé tẹ́gbà ẹ bá wà lójú ogun. fàkàmùtàlà ọmọọ̀sọ̀lá. ìwà nábì lọ jẹ́ ìmáàmù wọn níbẹ̀ wọn. fàlìtẹ̀kùn tó ìfàtúmí ni ùmáàkà. tẹ̀kùn tó ìfàtúmí ni ùmáàkà ọ̀ngàrúkọ ni máa kírun rẹ̀ kélekèlé àwọn kan wọ́n jẹ́ mu àwọn kan tó ìfà kan wà á tẹ̀lé ọ tó líìdì wọn ìmáàmù ṣùgùrọ̀ nìyẹn ìmáàmù ṣùgùrọ̀ ni ó di méjì wọ́n wà tara bẹ̀ lọ ẹni tí wọ́n ń kírun jímọ̀ ìmáàmù tí wọ́n wá dé lónìí ó wá di ìmáàmù jamiu àwa ní ṣùgùrọ̀ ni àbí kùbùrọ̀ tá a bá ní kùbùrọ̀ sọ́jẹ́jọba ni tó lè máa pàṣẹ ìlú bíi gọ́fúnà ọjẹ́jọba ni tí ń ṣe amirul muminina tá a bá ní kùbùrọ̀ ni kùbùrọ̀ la máa fi fèsì tá a bá ní ṣùgùrọ̀ ni wọ́n ní sẹ́ni pé kàn kírun ọ̀rọ̀ ọ̀yàn nìkan rárá ìtò ìmáàmù yìí fi wá dàgbà tá ó fi gírèdì lọ síbi ìmáàmù kùbùrọ̀ òun ni pé iṣẹ́ tí ìjọba ó ṣe ó ti wà lọ́ndà rẹ̀ bó ṣe wà yí pé ìmáàmù wa ni ìmáàmù àgbà pẹ̀lú ẹ̀ láàfin máa sọ ti ń jẹ́sìn nílùú yìí pẹ̀lú ìmáàmù wa yìí
òun ni tá a fi máa pè ní fọkànbalẹ̀ bírù bá ń dàrú ó ní bàbá ìmáàmù kílẹ̀ ń wò bàbá ìmáàmù báwo láti ṣèlú sí pẹ̀lú ẹ̀ náà ni pẹ̀lú ìmáàmù wa yìí ló fi jẹ́ pé ẹnu gbogbo tí bá ń jẹ́ mùsùlùmí tí ó bá fẹ́ ṣọ̀kan ìmáàmù náà ni ó ṣiṣẹ́ níbẹ̀ ni gbogbo mùsùlùmí tí ó fi ṣọ̀kan òun ló réètì dé ìmọ̀ọ́mọ́ àgbà tó lóhun láàmú rí ní jọ́mẹ́jọ́ tí ọmọ bá wọn sọ̀rọ̀ pé yá ìwà lẹ́dí náà mọ̀nú ìsánú di alẹ́. ìsọ̀láti mi yóò mi ní júmọ́ tí mo ní àwọn ilà dígírì ilẹ̀ ìwàsárù ìbẹ́yì àdáàlíkú kẹ́hìrú làkú kò tún tà lámú. now bàbá ìmáàmù kẹwàá máa yẹ tẹ́ wà ipò ìmáàmù bí bàbá wa àgbà ní Màlẹ́ bàbá wa àgbà ní Gàmbàrí kò sípò tó ga ju bí high rank ipò tẹ́ wà níjẹ́ bẹ́ẹ̀ torí àwọn ànábì ọlọ́wọ́n ọba kò sẹ́ni tó takọ̀ láti wọ́n nípa ànábì ọlọ́wọ́n àwọn ni wọ́n lọ́lá ju gbogbo ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba lọ lérílẹ̀ yìí kò sẹ́ni ọlọ́lá tí wọ́n má kọ̀ wá sẹ́ni tó takọ̀ lánàá tọ́rọ́ ọlọ́wọ́n ọba ló fi rinlẹ̀ bẹ́ẹ̀ ní Suratul Maryam. láyìíká lẹ́dínà ní àmàlọ́bù àlẹ́yìn mìíràn nàbíyìnà. Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n fẹ́ kà fún ọ ulaika. alẹ́dínà ní àmàlọ́bù àlẹ́yìn mìíràn nàbíyìnà. àwọn tí mo parí ìdẹ̀ra mi eri wọn ló ti gbé kò sẹ́ni kan tí mo pọ́nlé tí mo dárọ́lá tí mo ṣèdẹ̀ra fún tó jù wọn lọ mọ́. mìíràn nàbíyìnà. àwọn ànábì Ọlọ́run. min zurriyati Ádámà wa mimman hamalna ma'a Nuh. Ọlọ́run nínú àwọn àrọ́mọdọ́mọ Ádámà àtàwọn àrọ́mọdọ́mọ Núù. wa min zurriyati Ibrahima. àti Ibrahima. wa Israila. wa mimman hadayna wajtabaina. bẹ́ẹ̀ni. idha tutila alayhi ayatu rahmani qalu sujada wa bukiya. àwọn ẹni ọlá bí wọ́n ti wá jẹ́ ni ọlá tóní kí lọ́lọ́run á fi fún wọn lóko ó kọ̀ wọ́n lọ sọ wọn àwọn ànábì Ọlọ́run ni wọn ó yẹ kó pín síbi ànábì Ọlọ́run ló kọ tí ń sọ yín lọ sí Suratu Nisa. waja'alnahum a'immatan yahduna bi amrina. ìbẹ̀rẹ̀ súrà ni ọlọ́kẹ́ wàlúùtọ́n. wàlúùtọ́n. jàǹdà wọn ni wọn ni gbogbo wọn pátápátá yìí sọ ọ ni gbogbo wọn pátápátá yìí. wa najaynahu wàlúùtọ́n ila al-ardi allati barakna fiha lil alamina. wa wahabna lahu ishaqa wa yaquba nafilatan wa kullan ja'alna salihin. wa ja'alnahum a'immatan yahduna bi amrina. ja'alnahum a'immatan yahduna bi amrina. ó ní gbogbo wọn ó kọ tí mo sọ wọn súná tẹ̀mí sọ gba ànábì Ọlọ́run bí a ti lọ́lá tóun. a'immatan. kò sípò kan tí mo fún ọ tó special tó kọjá pé mo sì wọ́n ní ìmáàmù kò sí ní tọ́ wa mọ́ láyé o kódà bó di àlìkíyàmọ̀ kò sí ní tọ́ wa mọ́. lẹ́yìn ká ẹ lọ sí tìyí dáadáa nítorí tó fi tọ́ wa lálìkíyàmọ̀ máa gbọ́ ẹ̀yin ìmáàmù bá a ṣe pọ̀ yìí màláyìn ẹ̀dùn Ọlọ́run ọ̀pọ̀ ọjọ́ gbèdé àkíyàmọ̀ níjọ́ tí ò ní síbògì tó ń kálukọ́ wà nínú oòrùn tí ìdààmú wà níjọ́ náà Ọlọ́run nìkan ni ó wà láyé VIP ànábì ó wà ń bẹ̀ àwọn màláíkà ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe jòkó lábẹ́ tẹ́ǹtì Ọlọ́run ó jòkó yóò ní káwọn màláíkà kí wọ́n jòkó kí gbogbo àwọn ànábì Muhammad ó jòkó tí wọ́n bá wá jòkó tán àkọ́kọ́ ẹni tọ́lọ́run ó píkì kó nínú oòrùn. Ìmáàmù ni àdìlú. Ìmáàmù àdìlú. ẹ̀yin lọ́lọ́wọ́ kọ́ píkì ibẹ̀ ẹ pè wọ́n wá àwọn tí wọ́n ṣiṣẹ́ mi kó láyé nì kẹ́ ẹ bá ń pè mọ́mù ẹ bá ń pè Bàṣírù wa mọ́mù Bàṣírù tó ti lọ Ọlọ́run ni ẹ pè wá. Ìmáàmù ni àdìlú. ẹ bá ń pè mọ́mù ní mọ̀lẹ́ wá. Ìmáàmù ni àdìlú. ẹ bá ń pè mọ́mù Gàmbàrí wá. Ìmáàmù ni àdìlú. gbogbo àwọn àyímà Ọlọ́run ó pè yín kò sípò kan tí ọ̀gá ju àyè yìí lọ mọ́. bàbá wa dẹ́yẹ yìí tọ́ ẹ pé ọlátọ́lọ́ ń dá ànábì Ọlọ́run lọ́wọ́ á dá padà lónìí now Ọlọ́run wá yẹn yín ta ni wá yẹn yàn ní ìmáàmù ṣé ẹ ká fira rẹ̀ síbẹ̀ ni rárá o ó láwọn tí fi yàn sí ìmáàmù o àwọn alùlẹ́kẹ̀lẹ̀ wà lẹ́kìtì àwọn aláṣẹ àwọn tọ́jà ẹ pé alùráì
nǹkan mẹ́tọ́ wà fún wọn làákàyè tó jiná korọ́ wà fún wọn ìmọ̀ tó dájú yóò wà lọ́dọ̀ wọn àṣẹ wá yóò wà lọ́dọ̀ wọn. tọ́ba pé èèyàn lè sọ̀rọ̀ ẹ̀ di ìmáàmù ni láti bí oṣù mẹ́fà tí bàbá ẹ̀ mọ́mọ́ àgbà ti kú ó yẹ ká ti rí ìmáàmù bẹ́ẹ̀ kò sí ohun tó ń gbà bàbá ò tí ì sọpọ̀ yá mi gbogbo ẹ̀ ṣe sí. La ilaha illallah ṣéwù. àyàn máa pé gbogbo àìlẹ́ ẹ̀kọ́ ká ò ní ìmáàmù lọ́rin ni èké yá ni ìmáàmù wò lọ́rin kọ̀ ẹ́ kọ́ pẹ́ tó yìí ké yá ni torí ẹni tí ó pàṣẹ ké pa ẹ ń bọ́ lọ́wọ́ ọba wọn dámọ̀ràn lọ́wọ́ ọlọ́run ò tí ì fún wa ní sígínà pé ó yá mọ jọ̀dá fún ọ àwọn náà wá ń ṣe sí i nígbà tí àsìkò wa tó tọ̀ bọ́lá ọ̀nà tọ́lọ̀ máa ń gbà bá a sọ̀rọ̀ tí máa ń gbà kàn sí wọn ọlọ́run bá kàn sí wọn wọ́n wá wò bí Dr. Murtala ti sọ láàárọ̀ sífi pọ́lẹ̀ rẹpẹtẹ àwọn tó ní sífi rẹpẹtẹ qualification pọ̀ àmọ́ bí ọlọ́run darí ẹ̀mí wọn lọ ẹni tó wù wọ́n tí wọ́n fẹ́ fún àwọn wọn ní ẹni ọba sì wù ní ó fún òní gan sì ti sọ̀rọ̀ ní tó mú ọ tó fún ọ lóye tó wá gba lẹ́tà sọ̀rọ̀ pé bọ́ bá fẹ́ wìdúrọ̀ rẹ̀ yóò wìdúrọ̀ rẹ̀ náà ni kọ̀ọ̀kan ṣẹlẹ̀ rí Ìlọrin ni àsìnírí láéláé. Àmín. àwọn ni wọ́n fìyàn jẹ pẹ̀lú àṣẹ pẹ̀lú táwọn náà bá gbàmọ̀nà pẹ̀lú ọbọ̀ tó dá wọn tí a bá ní ẹni méjì inú ẹ̀dá tí wọ́n fọkàn tán ìjọ mi wọ́n á ṣe bẹ́ẹ̀ ìmáàmù Málíkì lórí sí bí àgbà wọ́n bá wù wọ́n ó sì tún wù wọ́n wọ́n á tún sọdá pé àtẹni mo fẹ́ fi jẹ àtẹni tí gbàmọ̀rọ̀ rẹ̀ èmi náà mo ní gbogbo wọn ìgbàmọ̀rọ̀ lọ́tẹ̀ yìí mọ̀ bọ́ bẹ́ẹ̀. bigeri sap a sì yàn àwọn ni wọ́n yàn àwọn súrọ́ nìyẹn wọ́n wá yàn bàbá wa àgbà àgbàlagbà ọba àwọn ọba ọba téèyàn gbọ́dọ̀ gbàdúbáríkà lọ́dọ̀ rẹ̀ tọrọ bẹ́ẹ̀ sì ni wọ́n ọba àmọ́ ni wọ́n wá yàn wọ́n ni mo fi síbẹ̀ wọ́n ti wá yàn wọ́n ti wá wẹ́lẹ́wà ní lónìí wọ́n sì gbọ́ pàṣẹ lé bàbá àmàmù lọ́wọ́ wọ́n sì gbálì kímbà fún wọ́n gbé lẹ́tà fún ọ kọ̀nfàmù ẹ̀ ńgbà wọ́n wá kọ̀nfàmù ẹ̀ yìí kí wàá ní wáàsí tiwa àwa tí wọ́n yàn wọ́n lé lérí gbogbo tí ń jẹ́ lù yìí wáàsí mẹ́ta mo ní fún wa wáàsí àkọ́kọ́ àyètọ́ lọ́n fi wọ́n sí ìní tó sì ní wọ́n máa pàṣẹ tí wọn ò sì ṣe nǹkan pẹ̀lú ìfẹ́ ẹnu wọ́n ṣe é pẹ̀lú mọ̀nà ọlọ́run ọba ni ọlọ́run ní tírú wọn bá ti yan nǹkan bí wọ́n ṣe yan bàbá wa ìmáàmù yìí tó bá ti gbé fún yín o gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ nílùú pátápátá gbogbo ìwọ tó ń jọ́ mọ̀ lù ìwọ tó ń bẹ lábẹ́ bàbá wọn lọ́wọ́ ọba wa lọ́rin tó jẹ́ àlàálì ọmọ ọlọ́run níbà ń lọ sí sùràtọ̀lẹ̀ àṣà. wà á máa ká nálẹ́mú mi ní wàlámù mi náà ti ní ìdákọ̀dọ́là àràsúlù àmúra. ọlọ́run kọ̀tọ́ sẹ́ni kankan mọ́ látòní. ìdákọ̀dọ́là àràsúlù àmúra. tọ́lá ń bá ti pàṣẹ nǹkankan tó jíṣẹ́ rẹ̀ pàṣẹ tí bàbá wọn lọ́la wa bọ́sẹ̀ yẹn àyè pé mo fi síbẹ̀ pọ̀ ní kọ́ máa lídì yín kọjá nàmbà 1. àyẹ̀kú nílẹ̀ òmùlìkì ara túbí ní àmúrí. kó o tún wá lọ lẹ́sà kan kọ́ ọ máa dọwọ́ rú kọ́ ọ máa wá yin rẹ̀ wò lẹ́yìn àbí kọ́ ọ máa dọwọ́ rú àbí kọ́ ọ máa dà ní ẹ̀rú pé ẹjẹ́ àbùn lọ́dún 2 ẹjẹ́ àbùn lọ́dún 1.5 ẹjẹ́ àbùn lọ́dún 5 ẹjẹ́ àbùn bíi ọdún 7 kan kọ́sà àfarabalẹ̀ ń bẹ ọ lọ síwájú ẹ̀. kúrò lọ́wọ́ kí á tún mi ní àmúrí. wà á máa yá sí ńlá ọ̀rọ̀ sùn làwọn bọ́kọ́ dídọ́ ńlọ́dọ̀lá àlá mùmí náà. ọ̀rọ̀ ní kọ̀tọ́ o. àlìmúbi ní wọ́lá múmi náà ti ní ìdákọ̀dọ̀ láwù àràsúlù àmúra ayẹ̀kú náà láwù mọ̀lẹ́kí ara. ọkùnrin yín lọ́jẹ́ ni àbóbìnrin yín lọ́jẹ́ tẹ́lẹ̀ jẹ́ mùmí ní ẹgbàfọ́lọ́ ẹgbàfà nẹ́bí ẹ̀sìn gbà fún bàbá wọn lọ́la ọba àlọ́rin lọ́kùnrin yín
lómìnir tẹ jẹ́ múmìnir kẹtù wálé lẹ́sà kan lẹ́yìn nǹkan tó ti ṣe. ومن يعص الله ورسوله. ọlọ́run ni máa yà sí là máa gbọ́ lọ́hùn. ọlọ́run ni máa yà sí là ànábì ló ṣe nǹkan fa àmọ́ pé tẹ̀lé ànábì ọlọ́run lè ti sẹ̀mí. من يعص الله ọlọ́run lẹ́ni tí ọba ti sọ̀pọ̀tì ọba tí máa ń dọwọ́ rú máa yà sí là. ورسوله. o tún wá sòjíṣẹ́ rẹ̀. فقد ضل ضلالا مبينا. kwadi dọ́là. ضلالا مبينا. ọlọ́run tọ̀hún ó ti dùnú kò lè mọ̀nà lé má. a gbọ́dọ̀ wà very very careful. látara àmọ́mù tí bàbá yàn yìí sọ̀mí gbogbo nǹkan rẹ̀ pátá fún. má dọ̀wọ́rú. bí ọba kàn ó lè kàn ọmọ rẹ bọ́ ọba dọ̀wọ́rú bí ó ṣe kàn ní òtún ní kàn ọmọ rẹ kò tún ní kàdílé rẹ. يعص الله ورسوله. kò sẹ́ dọ̀wọ́rú má dọ̀wọ́rú rárá ẹ̀ ti gbọ́dọ̀ dààmú àga máa ń dì í. ẹ gbọ́dọ̀ máa yípo kẹ́ máa yílẹ̀ po máa lẹ́sẹ̀ bẹ́ẹ̀ bá ti yípo ẹ ti ń ṣe bàbá ọba àlọ́ni ẹni ṣe bàbá àlọ́ni ó ti ṣe lọ́hùn. فقد ضل ضلالا مبينا. ẹlẹ́ẹ̀kejì wá sí fún wa gbogbo àwọn tí wọ́n yàn máa mú fún. òun ni tí bàbá ṣe ó ní mo ti yàn Bàṣírù náà ni ó máa jẹ́ máa mú yín òun náà ni ọjọ́ ọ̀gá fún gbogbo yín ẹ máa tẹ̀lé. àìní tẹ̀lé ni ó ti dèṣù nítorí ńjọ́ tọ́lọ̀ ń fẹ́ yẹn ádámà kò síjọ́ wọn fẹ́ yẹn olórí tẹ́jọ́ òní délẹ̀ ẹjọ́ délẹ̀ ńjọ́ wọn fẹ́ yẹn ádámà náà ńjọ́ kínní. ìsìjúdú lè ádámà fọ́sájàdú ìlà ìbìlì ìsàwọ̀ ìsìnkú lílẹ̀ lílùmọ̀lá ìkàtí sídúdú lè ádámà fọ́sájàdú ìlà ìbìlì ìsàbà ọ̀sẹ̀kìbára wà ká nàbìnà líkàbìrì. wọ́n ti yan bàbá wa Ìmáàmù Bàṣírù bí ọlọ́run ṣe appoint anabi adamu ọjọ́ kìíní ìgbà tó appoint ẹ̀ tán ọmọ pa àwọn màláíkà tó kù náà dẹnu bẹ́yìn àfàtẹ́kù ńlọrin náà ṣe dẹnu bẹ́ẹ̀ ṣe jó nímọ̀ tẹ́ ẹ̀ dẹnu ọkàn píìkì ọ̀kan lára wọn náà ni bọ́lọ̀ ń ṣe píìkì adamu ọ̀hún náà ló bàbá wa tòní náà píìkì Ìmáàmù Bàṣírù ìgbà tó wá píìkì ẹ̀ tán wá sọ yí pé. èsì dúdú lè ádámà. ọ̀rọ̀ ní ìtìmọ̀ sọ fún ẹni pé mo ti yàn án lónìí ẹ tẹríba fún o. fàṣàdàdú ìlà ìbìlì ìsàbà. ọ̀nìṣẹ́jẹ̀dù ọlọ́run ni mo ti yàn ọlọ́run ni mo ti yàn ádámà lónìí ẹ tẹríba fún ìsìjì dúlé ádámà gbẹ̀yìn tẹ̀wá lẹ́yìn do ẹni séwù èmi náà wá sọ pé bàbá ìmáàmù. ìsìjúdù lè ádámà. ìsìjúdù lè ádámà. ìsìjúdù lè ádámà. olùfàṣàjàdù. ìsìjúdù lè dàsúkì. ìsìjúdù lè ádámà. ó ní ẹ tẹríba fún. ẹlòmíín lọ ká ìdè òdélẹ̀ tọ́ba rí njọ́ tí wọ́n ti yàn máàmù táwọn àgbàlagbà wá ń wá àwọn èèyàn wá ń kúnlẹ̀ wọ́n ń rálẹ̀ wọ́n ń wá wáyà òpè à tí Bàṣírù náà lẹ̀ wá ń kúnlẹ̀ fún kẹ́rẹ́ ẹ̀rọ mi ò tún nílẹ̀ akáyì á nílẹ̀ tẹ́lẹ̀ lẹ́kún tẹ́lẹ̀ lẹ́sẹ̀ tó ẹ̀wá ti ṣe tó ìwọ́dì ṣe tánì ní síjùdù lẹ́ ádámà fàṣàjàdú ìlà ìbìlì sábà wà sẹ̀kìbára wà ká nàmínà líkàbìrì. ẹ̀kẹ́ náà gbọ́dọ̀ ṣọ́ra fún nìyẹn o ìta àgbọ̀dọ̀ ṣe kí ni tá a gbọ́dọ̀ ṣọ́ra fún ẹ̀kẹta lábẹ́rẹ́ bẹ́ẹ̀ kí n tó close ibẹ̀ ń òun náà níjọ́ tọ́lọ̀ ń gbogbo sẹ́tẹ̀dá bá ṣe láyé tọ́lọ̀ ń bá fi fà pọ́ǹtì ẹ̀ bọ́lọ̀ ń ṣe àpọ́ǹtì Ibrahim pé ziftala Ibrahim. rọ́bù bí kalimati fatamahunna. ọlọ́run nígbà mo parí ẹ̀ mo jù ú wò lọ́tún mo jù ú wò lọ́sì àmọ́ nígbà mo parí ẹ̀ tí mo wá sọ ni yí pé. kọ̀ọ̀lá ìní já ìlú kọ́lì náà sí màmá. ibẹ̀ lónìí. já ìlú kọ́lì náà sí màmá. ó ti di ìmáàmù bí bàbá ọba àlọ́ náà ṣe àpọ́ǹtì ìmáàmù wa tòní ipò ti di ìmáàmù àgbà fúlọ̀ ní já ìlú kọ́lì náà sí ìmáàmù. kéèyàn wá lóhùn òní gbà kó máa dowórún kọ̀rọ̀ kéèyàn ó tún máa wá nǹkan míì lẹ́yìn rẹ̀ ayahu náà ló fèsì fún padà ń bá kọ́ pé wàá máa yẹ̀rì gábù. àmì láti Ibrahim ilé ọmọ ṣẹ̀bi Ádámù sàwù wọ́n lọ́kọ́ ní sọ̀fẹ̀ iná òfin dúníyà wọ́n iná òfin níyà kìláàtì làmìnà sọ̀ọ̀lì. ọlọ́run má
من يرغب عن ملة إبراهيم إلا من سفي نفسه. akẹ́lẹ̀ ní tẹ̀lé Ibrahima ẹ̀ ní tẹ̀lé bàbá wọn ọba lọ́ni lérí ẹjọ́ tó dá ẹ̀ ní tẹ̀lé wọn lérí ntọ́yẹn. àwọn ọlọ́ni kò sẹ́ni tí ó ṣe bẹ́ẹ̀ yìí إلا من سفي نفسه. àfẹ́rí tó ti gọ̀ tó ti fẹnu họra ó gbọ́ síra rẹ̀. ولقد اصطفيناه في الدنيا. ọlọ́ni bàbá ni àti sàálẹ̀sà ní ayé. وإنه في الآخرة لمن الصالحين. ọba tọrọ ẹni ẹ̀sà náà ni. wáàsí tiwa ẹ̀dá kẹjẹ ìmáàmù ọgbọ́n àsìkò yẹn nìkan kọ́ máa lọ́dọ̀ ìmáàmù. wọ́n ní ẹ̀kọ́ ń bẹ́ẹ̀. wáàsí tàwa nìyẹn. now ó wá kú wáàsí bàbá ìmáàmù. nàṣíyà mi fún yín bàbá wa ìmáàmù ẹ ti débẹ̀ pẹ̀lú àkọọ́lẹ̀ tí ẹ mú wáyé ìjọ tó lọ ń kọ́ ta wò sí ń bẹ̀ tó ti kọ́ pé ìmáàmù ẹlẹ́ẹ̀kẹtàlá nílọrin òun ní ń pè gbogbo ẹ̀ lọ́wọ́ yìí níjọ́ tí ayín bí yín sínú oyún tó gbé yín kọ́ mọ́ tóun gbé ọkàn sáà rí pé dààmú ipò náà ni ọlọ́run ni màá bá rọ́jú ìmáàmù lọ́rin ló gbé sínú níjọ́ tí bàbá tó bí yín ti ń sọ̀pọ́ọ̀tì ìmáàmù wa bàbá wa Málìkì táwọn èèyàn ń pè lómùgọ̀ ipe tí ọwọ́ lẹ́tọ̀ọ́ sí ni tí ìmáàmù Málìkì jẹ́ tó fún ní sọ̀pọ́ọ̀tì ọlọ́run wá ka gbogbo ẹ̀ káǹtì ni ó wá pé ẹ wá débẹ̀ wá sí mi ìmáàmù òun ni pé àyètò adé yìí nítòkù fún yín kẹyọ kan ní òun ni kékeré sóra yín pọ̀ mọ́lọ́hún síìtì yẹn gbóná gbogbo bá a ṣe ń ṣe yìnyín yìí kọ́ o síìtì yẹn gbóná ìṣúra yín pọ̀ mọ́lọ́hún ló lè sọ di tútù Ìlọrin dangerous very very dangerous. adamallahu hayatahu. ìṣúra yín pọ̀ mọ́lọ́hún ló lè sọ di tí ó mú rọrùn fún yín àwọn tí wọ́n jù yín sí láàrin wọn wọn ò yí sí bàbá àmọ́mú màlẹ́ ó ti lo 40 ọdún bẹ́ẹ̀ ẹ̀wọ̀n tójú wọn ti rí ẹ̀wọ̀n experience tí wọ́n ti rí ẹ̀wọ̀n tí wọ́n ti fara kí ẹ̀wọ̀n tó ti kọlù wọn ẹ̀wọ̀n táwọn náà ti kọlù sí ìyàsíbẹ̀ wọn ò wó. ìdí ó jẹ́ kẹ́ sọ́ra yín pọ̀ mọ́ lọ́hún àwọn tẹ́ gbaṣẹ́ fún bámirọ́sọ́tò àǹbíyá ìpadà ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́ náà ni. وجعلناهم أئمة يهدون بأمرنا. ọwọ́ abá mi kí àyà ń tán bàbá ìmáàmù àgbà wọ́n sì yíre bàbá ìmáàmù àgbà ìjọ́jẹ́ sọ ayé pọ̀ mọ́ lọ́hún àwọn tẹ́ gbaṣẹ́ fún àwọn ànábì ọlọ́run lẹ́ gbaṣẹ́ fún síìtì ayé wọn lẹ́jọ́ kóòní àwọn tí wọ́n lọ ńlẹ̀ yìí lánàá àwọn ẹlẹ́jọ́ kó ọlọ́run láwọn àwọn yìí tí wọ́n wí fún. وجعلناهم أئمة يهدون بأمرنا. ó ti débi tí ń lọ. وأوحينا إليه فعل الخيرات. àwọn ẹ̀ẹ́nà fi إليه فعل الخيرات. fílẹ̀ nàìjíríà wá yìí ní jẹ́ bẹ́ẹ̀ àwọn ń gba wá yìí wọn ò fi ṣiṣẹ́ ni wọ́n fi jẹ́ màsúmìn ẹ̀yin ò ní wá yìí kẹtẹ́ gbà ọ̀ sínú nàásùm àmọ́ sọ̀rọ̀ akéyìn òṣòro ẹ̀pọ̀ mọ́lọ́hún ni ò ní jẹ́ kẹ̀sì ṣe ìṣòro ayé pọ̀ mọ́lọ́hún ọba ni tọ́ba sọ̀rọ̀ ayé pọ̀ mọ́lọ́hún tẹ̀ ń bọ́lọ́hún ṣe fàájì tẹ̀ ń bọ́lọ́hún ọba nàjú lọ́lọ́hún ọmọ wa kọ́ yín wá fún yín ní mímọ́ tá a bá ń tọrọ ọmọ fún yín wọn náà ní tí ọjà di àṣẹ àdìsí yóò tún tọrọ ọmọ fún rárá méjì ní má pín sí kàṣìbí wà wàbí wà ìmọ̀ kàṣìbí òun là ń wá káàkiri ilẹ̀ yẹn. وأوحينا إليه فعل الخيرات. ìmọ̀ wàbí ìṣòro ẹni pọ̀ mọ́ lọ́hún òun náà pé tẹ́ bá ti bẹ̀rù ọlọ́run wọ́n yóò alimukumul kitab yóò alimukumullah ọlọ́run ọ̀wọ́ àfìmọ̀ yóò máa nù yín á máa darí yín ìtẹ́ gbọ́dọ̀ fi ṣọ́ra yín pọ̀ mọ́ lọ́hún sẹ́rìlù tẹ́ wá yìí ìtọ́sọ yìí de lérí gbogbo ìmáàmù pátápátá ọ̀dà bí ànábì ọlọ́run ní gbogbo ànábì ọlọ́run àwọn ní ìmáàmù àmọ́ tó jẹ́ ànábì ọlágbára láàrin wọn ọlọ́sirá ìwà mìíràn ọwọ́ akínrun ó lídìí gbogbo àwọn ànábì ọlọ́run ọba pátápátá ìlédìí àwọn ànábì ọlọ́run lọ́sọ̀ọ́ di ìmáàmù àgbà láàrin ànábì ọlọ́run ìlú yìí ń tọ́sọ yìí di ìmáàmù àgbà yẹnyẹn ìlú tẹ́ wà yìí ìlú tẹ́ fẹ́ darí ẹni tí ń bá jáde ìfà bàbá wa Kàmálì yóò tó lẹ́yìn yín ni èyí tí ń jẹ́ sí àdámọ̀ ẹ̀yin yín lọ wà arúgbó ń pàkátà ẹ̀yin lọ wà kòkéwò béèrè ẹ̀yin lọ wà bàbá ń sọ̀rọ̀ ẹ̀yin lọ wà afa sàlẹ̀kòtò ẹ̀yin lọ wà afa alábìdún ẹ̀yin lọ wà
àfa àkọ̀rọ̀ ẹ̀yin ló wà, àfa àsukuti ẹ̀yin ló wà, tájùl mọ́mìnì tájùl àdábì ẹ̀yin ló wà, gbogbo àwọn jankan-jankan bàbá wọn kì í sùpá gbogbo wọn ẹ̀yin wọn wà. Àwọn tẹ fẹ́ darí ìní ló fi lágbára ṣe wá ní tí fìnnádọ̀ kí n tó wá sọ spíkà lẹ̀ imam nǹkan kan bẹ tí wọ́n fẹ́ kẹ́ sọ́ọ̀dì dáadáa. Imam àgbà ọ̀tọ̀ àfa àgbà ọ̀tọ̀ ẹ̀rọ kẹ́ kó ń bẹ́ẹ̀. Imam àgbà ọ̀tọ̀ àfa àgbà ọ̀tọ̀ àfa àgbà ní produce imam àgbà. Kéèyàn ní àyè àwọn àfa àgbà nínú ìlú yìí kéèyàn tó pé òun fẹ́ jẹ yòó fẹ́ lo àyè wọn má tirẹ̀ wọ́n da wàhálà lẹ̀ wọ́n ti da alẹ̀ rí ìlú yìí nítorí báwọn kẹ́ lè máléèjì wọn pẹ̀lú àyè tọ́lọ̀ ń fi yín sí kẹ́ ẹ máa bẹ́ẹ̀ ṣe darí ẹ̀ tí òfin ní yíwọ́ òun ni pé àwọn tó ẹ bá rí pọ́n jẹ́ àwọn àfa àgbà ẹ má jìnnà sí wọn. Bá a ṣe kiri ni bàbá wa fi ní ẹ kiri mo ti yàn ní ìmáàmù àmì ẹ̀mú káàkiri gbogbo ilé àwọn àfa àgbà a sì wọn bá ta lè ṣe ń bẹ̀ ó tún kù tá a ti ṣe bí bàbá wa ṣe Adam ṣe làmátìlìbà lórí wọn ò parí ẹ̀ tó bá tún lù wúra ní àyè ọgbà wọn mọ ní àyè àwọn àfa àgbà nìyẹn àwọn àfa àgbà wọn lè yọ fàdù báríkà wọn mọ mí báwọn bá ti ní ìwọ ní ìmáàmù wa ìwọ náà sá ti sí wọn pẹ́yìn ní àfa wa pẹ̀lẹ́pẹ̀lẹ́. أوحينا إليه إلى الخيرات. sílà ni o àmọ́kẹ́ olóhùn jẹ́ ìmáàmù wọn nílẹ̀ yìí pé àwa ni ìmáàmù àgbà ó wá fẹ́ lòpọ̀ àfa àgbà pọ̀ kódà ìyàtọ̀ ń bẹ láàrin àfa àgbà àtàgbà àfa. Àgbà àfa yàtọ̀ fún àfa àgbà àgbà àfa bàbá mọ̀ sí gbà àwọn àfa àti wọn ti ń bẹ ti pẹ́ nu àgbàfà ṣé Adam nìyẹn àwọn àṣàrìkòtò mẹ́bẹ̀ alábìdún mẹ́bẹ̀ àwọn alájà lónìí mẹ́bẹ̀ gbogbo àwọn tí wọ́n ti ṣiṣẹ́ àwọn àgbàfà nìyẹn àfàgbà bẹ̀rẹ̀ láti rí gbogbo orúwà yìí. أوحينا إليه إلى الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين. Ọlọ́run kó bá ìmáàmù ṣe o. Ọlọ́run bá yín gbẹ́rù náà o.